please a ò ní fi ìnira lórílẹ̀-èdè wa o Ọlọ́run jà mo ní mo fi wá orí ẹ̀ kan di ó lè dìgbòlugi ajá tá a ní tí mo rò pé ó yẹ kí gbogbo wa kájọ fìfẹ́ kájọ sowọ́pọ̀ ká wógi mọ́ lórí kókó bámúbámú kí ìran Yorùbá ká lè nísinmi òun ní èṣù gbèlèké àárín wa Dúpẹ́ Onítìrí. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo máa ń sọ fáwọn ènìyàn pé ọ̀rọ̀ èmi àti Olóyè Sunday Igboho ṣe àti kọjá ọ̀rọ̀ Yoruba Nation nìkan àti dọmọ ìyá torí pé ìgbà ìpọ́njú là á mọ̀ rẹ̀ ẹni gbani ní ọjọ́ ìpọ́njú tó dúró tì ní ẹni gbani lọ́jọ́ ìpọ́njú tó sọ wípé lágbájá ò ní jẹ̀yà tẹ́nìyàn bá lẹ̀ mọ́rú ẹni bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ kò lẹ́jẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́nìyàn bá dẹ̀ wá fi ibi ṣú irú ẹni bẹ́ẹ̀ bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè ibi ò ní kúrò nínú ilé onítọ̀hún ọ̀dọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ olómú àkọlé kan wá tí mo fi sọ wípé ẹjẹ́ wádìí ohun gbogbo dájúdájú a ní dìgbòlugi ajá kan nínú Yoruba Nation tí mo rò pé ó yẹ kí gbogbo wa ká gbé àmàtì ká fọ́ orí ẹ̀ kó tó máa fi gbogbo ọmọ Yorùbá jẹ ó dẹ̀ ti ń bù wá jẹ lọ́wọ́ èmi rò pé ìyẹn ló yẹ ká gbógun tì dìgbòlugi ajá òun náà ní Dúpẹ́ Onítìrí àtàwọn ìsọ̀ǹgbẹ̀ bóyá mi Òjó Olúwaṣọlá ibi nísà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta yóò dára fún yín èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ẹ̀kẹ́rẹ okòdélé o ẹ̀ ní tàjù gbèsè àjù gbogbo yín pátápátá èmi rò pé dìgbòlugi ẹyọ kan yẹn àtàwọn ìsọ̀ǹgbẹ̀ bí Àjàkáyé bí Black Goat bí Ìjìnlẹ̀ bí Ayọ̀ọ́lá Adétòkunbọ̀ àbí Adétòkun àbí lóṣèlú ló ń pera ẹ̀ bí Wálé Àlí àwọn dìgbòlugi ajá tó yẹ ká ṣe kí ni ká wá mà ká máa fọmọ wọn lórí eléyìí tó bá gbọ́n nínú wọn tọ́lọ́run fẹ́ràn wọn tó yí padà èmi rò pé dìgbòlugi ajá kan tó yẹ ká dojú ìjà kọ nìyẹn àwọn tí ò fẹ́ kí iṣẹ́ bàbá Akíntóyè àti Olóyè Sunday Igboho ṣá tí ò fẹ́ kó yọ àwọn tó ń fa owó agbo wa sẹ́yìn èmi dẹ̀ tún rí nírí wípé whoever tó bá jáde síta ìbáàjọ́ ọmọ Yorùbá ìbáàjẹ́ ànàgó ìbáàjẹ́ ẹ̀yàkẹyà tó bá wù tó ìwádìí tó bá jáde síta tí ń pe orúkọ Olóyè Sunday Igboho ní ibi tàbí tí ń pe Olóyè Sunday Igboho lórúkọ tọ́lọ́run ọba mi ò fún tó dojú ìjà kọ Olóyè Sunday Igboho tí gbogbo wa bá mọ̀ pé olóore wa ní Olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí èmi ṣe rí olóore Yorùbá ní ọmọ Adéyẹmọ èmi rò pé irú àwọn bẹ́ẹ̀ ló yẹ ká dojú ìjà kọ I'm not part of them gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pé tẹ́ ń tẹ̀sí mẹ́sẹ́jì ìpè ránṣẹ́ sí mi èmi ò ní sọ wípé kí èpè kó padà sórí yín ṣùgbọ́n mo sọ ní orúkọ Ọlọ́run pé bàbá dáríjì wọn nítorí pé wọn ò mọ ohun tó ń ṣe ni torí èmi ò sí nínú àwọn tó jẹ́ pé tá a bá gba orílẹ̀-èdè wa tán èyí tó yẹ ká máa fi jó ká máa fi yọ̀ èmi ò fẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá lóun fẹ́ ba iṣẹ́ bàbá Akíntóyè jẹ́ tó bá lóun fẹ́ ba iṣẹ́ Olóyè Sunday Igboho jẹ́ nígbà tó orílẹ̀-èdè náà bá dé inú ìnira náà máa ti lò ṣùgbọ́n ẹ̀yin tẹ́ a jọ wà ẹ má bínú ẹ má flag ẹ̀ èmi gbàgbọ́ nínú àwọn atájọ gbàgbọ́ nínú leadership bàbá Akíntóyè lágbára o mi ìbá ti jà wá ẹ jẹ́ ìṣàlàyé èmi gbàgbọ́ ni o nínú àwọn tá gbàgbọ́ nínú leadership of bàbá Akíntóyè àti Olóyè Sunday Igboho that we call ourselves one of their team ṣe ló yẹ ká gba orílẹ̀-èdè wa tá ká máa gbádùn bí ìrà inú ṣúgà kò yẹ ká fàìsàn ló gbà gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́ndì mẹ́sẹ́jì èpè bàbá Èkìtì ní ó ń ṣẹ́ ní èpè nínú ìrìn àjò Yorùbá Nation mi ìdọwọ́rú mi ìdẹ̀ ní dọwọ́rú mi ń ṣe ọ̀dàlẹ̀ mi ò dẹ̀ ní dalẹ̀ àmọ́ lórí ọ̀fẹ́ nígbà táwọn Dúpẹ́ Onítìrí gbé 20 million wá tó sọ fún mi pé tí n bá ti agree to work with them now màá rí aláti 20 million naira nínú àkáǹtì mi I reject it torí mo mọ̀ pé màá ti ná 20 million yẹn tán kí ọjọ́ ọ̀la mi tó dé ọjọ́ ọ̀la mi dẹ̀ làwọn ọmọ mi ò fẹ́ jayé àwọn ọmọ títì mi mọ́lú oúnjẹ alẹ́ ni ló dẹ̀ dùjù àjọ tọmọ bá dá fún èèyàn òun ló dùjù mi ì dẹ̀ fẹ́ míìsì àjọ yẹn that is why ni mo fi reject owó wọn àwọn bàbá wa dẹ̀ ń sọ wípé títa ríro là ń kọlà nígbà tó bá dẹwà tó jiná tó ní dẹwà ní doge lẹ́kìtì wa ń bíbà yìí wọ́n ní ènìyàn máa fi ebi sínú ṣiṣẹ́ ayọ̀ ni àwọn ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń sọ fún wa nìyẹn
bàbá mi dáadáa máa ń sọ̀rọ̀ yẹn mo ti sọ several times pé tó bá wọnú àwùjọ kan lọ má wá owó lọ orúkọ ni kó wá lọ tó bá ti ní orúkọ tó dára kékeré lówó torí ẹni bá ń wówó lọ tó pàdé iyì lọ́nà tó bá rówó ọ̀tán kí ló máa fi rà iyì náà ni ní iṣẹ́ ní èpè má ṣe pè fún mi tẹ́ bá gbọ́n kankan you have opportunity to call Baba Ekiti. I will explain to you kẹwàá sọ fáwọn ènìyàn kan máa fi pè ránṣẹ́ sí mi àmọ́ dáadáa tí o mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kéèkì ṣe gbogbo orí tí ò bá ṣẹ̀tẹ̀ bá ṣépè fún ìpè yẹn máa padà o mi ìdẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ sí àmẹ́yẹ àwọn ènìyàn mo ti ní mi ò ní sọ̀rọ̀ yìí síta ṣùgbọ́n I don't want war between us àwa tá a wà lẹ́yìn tá a ní ọmọ bàbá Akíntóyè ni wá tá a ní ọmọ Olóyè Ìgbòho ni wá mo lè sọ pé èmi ni first born Olóyè Ìgbòho èmi tó ní last born èmi ni last born Ìgbòho yọ ó gba aṣọ ẹ̀wọ̀n kúrò lọ́rùn mi ò lè gbàgbé láíláí ìdílé mi ò lè gbàgbé láíláí wọ́n ti wọ aṣọ ẹ̀wọ̀n yẹn sí mi lọ́rùn Ìgbòho ló bọ́ dànù I will never forget láíláí onímọ̀ fi sọ pé ibi tí Ìgbòho bá ti lọ lèmi ń tẹ̀lé lọ anywhere any day tí má dẹ̀ fẹ́ ṣe tó bá ti ní Bàbá Èkìtì bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ mi ò ní mojú wẹ̀yìn mi ò ṣe ní èpè nínú ìrìn àjò Yorùbá Nation ṣó yẹ kó níbẹ̀ wà láyé o ní àtìgbà tí a ti lọ ṣe rally even before that rally mo lè sọ pé ní August ni mo ti delete number ṣó yẹ kó níbẹ̀ kó lórí fóònù mi ṣó yẹ kó níbẹ̀ wà láì ẹ lè bèrè lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fi Ọlọ́run tó láyé àti ọ̀run mo fi ṣẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ yìí mi pé ká má sọ pé ìgbà tá lọ ṣe rally mi pé anybody program tó ṣe níbi tó ti ń bẹ̀bẹ̀ Jagunmọ́lú fara ló sẹ́ndẹ̀ sí mi mo ṣàlàyé kìí ṣe ti jà àwọn tó sẹ́ndẹ̀ èpè sí mi kán lè mọ̀ pé mi ò ń ṣe ẹni èpè mi ìdẹ̀fẹ́ kábúrú ó ṣẹlẹ̀ sí gbogbo àwa tá ń tẹ̀lé Bàbá Akíntóyè lẹ́yìn àwọn tó bá wúrú ìwà yẹn kan jáwọ́ tẹ́ bá rí pé Bàbá Èkìtì ṣe kankan mo láìkẹ́ àwọn bíi méjì mẹ́ta kan wọ́n pè mí mo dẹ̀ ṣàlàyé fún wọn ẹ lọ báyìí ní báyìí ẹ lọ báyìí ní báyìí ẹ lọ báyìí ní báyìí ẹ béèrè lọ́wọ́ wọn ẹ ṣe wá bẹ Bàbá Akíntóyè àtolóyè Ìgbòho pé mo ti ń ṣiṣẹ́ láti bí oṣù mẹ́ta sẹ́yìn ẹ má bínú wọ́n flag ẹni ẹ bá mi gbà bó bá ṣe rí mi ń fẹ́ dàrú dàpọ̀ láàrin Ọlọ́run ti ń bá wa jagun yẹn o Ọlọ́run ti ń jà fún wa ẹbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ léèrè mi bá plan anything mo fi gbogbo tí máa jẹ́ láyé mo fi búra àti ohun gbogbo tí mo ti ní tó bá jẹ́ pé mi ẹjọ́ jókòó síbi kan tájọ pa pé báyìí ẹni kò ṣe rìn lọ sórí program kó lọ bá Bàbá kó lọ bẹ Olóyè Ìgbòho ohun gbogbo tí mo ní kó parẹ́ mọ́ mi lójú I don't know anything about it ìjọ tó ń ṣe program yẹn wọ́n send ẹ̀ sí mi ni mo tún sọ fún nítorí pé kò possible ṣé yóò kiri pé abẹ́bẹ̀kẹ̀ ìgbà tẹ́mi rí ọwọ́ mi kan bọ́ iṣẹ́ tó dẹ̀ rán mi ni mo jẹ́ ó ti wọ́n ṣe wá dogun pé ẹni tó ṣe ti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó ní kí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lọ bẹ̀bẹ̀ òun náà ló tún wá ṣe ti Démọ́lá ẹbí Démọ́lá léèrè ṣé mo bá Démọ́lá lọ jẹjẹ alábùdá ni àbí mo bá Démọ́lá lọ sí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ àwọn aṣíwájú bloggers tẹ́ bá wò ó nínú àwọn mídíà tó wà nílé Démọ́lá gan lè ìjọ tí mo pé ẹ̀rú bá pé ẹni tó àtàkì Démọ́lá jù èmi nítorí pé mi ò expect pé tó ṣe ó lè ṣe máa ṣe program mi ò ṣe program máa ṣe program tó márùn-ún fún Démọ́lá ó ṣe wá jẹ́ pé mi mo wá ń bẹ̀bẹ̀ lé ni mo tún wá organize bí Démọ́lá ṣe máa jáde síta wá bẹ̀bẹ̀ please a ò ní fi ìnira lórílẹ̀-èdè wa o Ọlọ́run jà fún ni mo fi wá orí ẹ̀ kan di ó lè dìgbòlugi ajá tá a ní tí mo rò pé ó yẹ kí gbogbo wa kájọ fìfẹ́ kájọ sowọ́pọ̀ ká wógi mọ lórí kókó bámbám kí ìran Yorùbá ká lè nísinmi òun ní èṣù gbèlèké àárín wa Dúpẹ́ Onítìrí òun ní ẹni bí àárín wa Dúpẹ́ Onítìrí I don't have anything against anybody bẹ́ẹ̀ nìyàn bá èébú tó máa bú mi tẹ́lẹ̀ tó máa dùn mí tí mo rẹ́dì láti kú bẹ́ẹ̀ ni kékè yàn búyà mi ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Yorùbá Nation tẹ́yàn bá búyà mi ò ní dá lóhùn ẹ jọ̀ọ́ ẹ má fèpè ránṣẹ́ sí mi mọ́ èpè ò ní jà yín o mi ń ṣe ní èpè mo lè sọ láti gbà tí mo ti join Yorùbá Nation mi ò dọwọ́rú Yorùbá Nation tẹ́mi dẹ̀ ń ṣe kí n ṣe kí n gbé fídíò kí n gbé fóònù síwájú nìkan kí n sọ̀rọ̀ nìkan no ọdún igbó àwọn tó dẹ̀ mọ̀ Ṣàṣàní state
nílẹ̀ Yorùbá tí bàbá Èkìtì ti fẹsẹ̀ tẹ̀ kò sí mi ń ṣe ní èpè o mi ń ṣe ní èpè I know nothing about bí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wá. bàbá mi Prince Adéwálé Ṣítù you are welcome Yamilin Ládìpọ̀ ẹ ṣé gan Táíwò Ẹdújọbí bàbá mi Ọlámilékan Ṣóbò kò ní bàjẹ́ fún yín I know nothing about it ẹ má sẹ́ndì èpè sí mi mọ́ tẹ́ gbọ́ mi ẹ má sẹ́ndì ẹ má wádìí ohun gbogbo dájúdájú kẹ́ fi tí ò ti tọ́mọ́lẹ̀ dáadáa kẹ́ tó dá bàbá Èkìtì lẹ́bi ṣẹ́ gbọ́ mi bàbá Èkìtì mo gbọ́ pé o ṣe nǹkan báyìí tí mi bá ti rí àlàyé ṣe fún yín gba ẹlẹ́ṣẹ̀ lè pè mí ní ọ̀dàlẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ lẹ́wà ẹ̀ ń díẹ̀ ẹ gbọ́ tẹnu mi náà kẹ́ tó bẹ̀rẹ̀ sí kàn mí máa gbélébù ẹ má ṣe dèpè fún mi o àwọn tó ń sọ fún mi ṣe bẹ̀bẹ̀ wọn tó bá tún di lọ́la wọ́n lè ní pé mo ti tún organize bí Awíkókó náà ṣe máa wá bẹ́ẹ̀ tí náà ni oh my god mo bá ṣe ń pláàgì ẹ o I know nothing about it ṣe gbọ́ mi mo mọ bí tí mo lẹ́nu àárọ̀ yìí sìn aago mélòó ló ti lù lọ́dọ̀ wa yìí aago 11 lórí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá Nation mo mọ bí tí mo ti délé ní mi ò ń ṣe àwọn tó máa dúró nínú ilé nìkan tá a gbé fóònù síwájú tá a bá ti sọ̀rọ̀ bí mo ṣe fẹnu ṣe ni mo bí gbogbo ara ṣe mi ì mọ kankan pa ẹ̀ tí èmi bá ń ṣe ènìyàn tí mi bá lè tọrọ ìdáríjì tó bá dáríjì mi ẹni tó dáríjì mi yẹ ló mọ ìhà n tó ń fi dáríjì mi ibi tó máa bá mi ṣe mọ́ ṣẹgbọ́n mi ní ìwà tí bàbá Akíntóyè Olóyè Ìgbòho bá lè ló ń dáríjì èèyàn who am I to say no oníkálùkù ló mọ ìhà tó kọ sí rárá wọn mo dẹ̀ gbàgbọ́ pé Olóyè Ìgbòho kò kéré nínú ayé kì í ṣọmọdé bẹ́ẹ̀ náà ni bàbá Akíntóyè ẹ má fẹ́ ẹnu pèpèkúpè sínú ayé mi mọ́ ọ ẹ̀yin tẹ́ sọ pé bàbá Èkìtì ló ń organize bọ́n ṣe ń bẹ̀bẹ̀ no ẹ ṣí information yìí tẹ́ ló wà nílẹ̀ bíbá yẹn lọ́lẹ̀ fipá mi dẹ̀ rò pé yẹ kì í ṣorú táìmù yìí ó tẹ́ ti bẹ̀rẹ̀ ti pẹ́ ni kì í ṣorú táìmù ló yẹ kí àwa tá à ń tẹ̀lé bàbá Akíntóyè lé lẹ́yìn máa gbéná wojú ara wa again ọ̀tá ò ní yọ̀ wá please ẹ̀yin tẹ́ dẹ̀ ẹ̀yin oní mẹ́sẹ̀jì ọ̀ràn tẹ́ gbọ́ ọ̀rọ̀ kan tẹ́ wá rí bàbá Èkìtì gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ bàbá Èkìtì ló ń bẹ̀bẹ̀ òun ló bẹ̀bẹ̀ fún ṣẹ́yẹ kó rí bẹ̀ òun ló organize ẹ̀ bàbá Èkìtì ló tún ṣe ti Démọ́lá ẹ ṣí o ẹbí Démọ́lá léèrè dáadáa ìjọ tí mo pè Démọ́lá tí mo fọ̀rọ̀ wá lẹ́nu wò tájọ́ sọ̀rọ̀ èpè ni mo kọ́kọ́ gbéṣẹ́ pé bàbá Èkìtì ṣé lè tẹ́ ṣe lórí ṣòwò yín ò tí ì tó nẹ́tún gbé mi ṣe pé mo ṣáà dákẹ́ látijọ́ yìí ẹ mọ̀ pé mi ò lè bú yín padà mo ní kó bú mi mo fẹ́ kó ṣe ṣòwò fún mi ni tí mo tún gbé Démọ́lá ṣe pé kó tó ní bàbá Èkìtì ẹ tẹ́ gbọ́ tẹnu mo ní mo fẹ́ gbọ́ anything lẹ́nu ẹ mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé òótọ́ l'Olóyè Ìgbòho fẹ́ pa ìwọ àti Awíkókó ó ní náà olóhùn ọmọ bí Awíkókó ti rí ẹ ó dẹ̀ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ abẹ́ta kó lọ ṣàlàyé fáwọn ọmọ Yorùbá kán lè mọ̀ wípé irọ́ l'Awíkókó ń pa mọ́ Olóyè Ìgbòho mímọ̀ pé tí mo ṣe yẹ mo ti rán náà tó ní pé mo bẹ̀rẹ̀ and thank God kò sí ìrìn tí mo rìn láàrin yẹn tí mi ò jẹ́ kó Olóyè Ìgbòho mọ̀ sí kò sí ìgbésẹ̀ tí máa gbé máa jẹ́ kí bàbá yẹn ó mọ̀ sí tó bá dẹ̀ ní pé bàbá Èkìtì ẹ lẹ́fà rí mi kí n gbé gbèsè yẹn mọ́ ẹ má fẹ́nu pèpèkúpè sínú ayé mi o kò ní dáa o ká gbéná wojú ara wa o oníkálùkù ló mọ tójú ẹ ti rí nínú ìrìn àjò yìí o èmi ò dọwọ́rú mi dẹ̀ ní dọwọ́rú tó bá ku ìṣẹ́jú kan kí n dọwọ́rú nínú ìrìn àjò Yorùbá Nation yìí ẹni tó fi ẹ̀mí ẹ̀ta mi lọ́dọ̀ kó tètè gbà kí n máa lọ it's better for me láti kú ikú olódodo jù kí n dàgbà sínú ìranù kí n wá wúwa ìgúnlẹ̀ dé àwọn ọmọ mi no ẹ wá di ohun gbogbo dájúdájú mo tún sọ lẹ́ẹ̀kan sí di ó lè dìgbòlugi kan tí ó yẹ kí gbogbo wa káyọ igi káyọ kùmọ̀ ká làmọ́ lórí kó kú láàrin wa ní Dúpẹ́ Onítìrí òun ni ò fẹ́ kí ìran Yorùbá ó dèrè òun ni ò fẹ́ kí ìran Yorùbá ó délẹ̀ ìlérí òun ló dá fashion sí àárín wa tó sọ pé I don't want to have a group at the end of the day he create a group kì í ṣe bàbá Èkìtì ló yẹ kẹ́lẹ́ máa bàbá Èkìtì ló ń bá ṣe yẹ kí ló bẹ̀bẹ̀ mi ń ṣe ní àbùkù mi dẹ̀ ní wùwà àbùkù mo wá bẹ̀bẹ̀ ni o gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́ndì mẹ́sẹ̀jì kò dẹ̀ sẹ́ni gbàdá ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ àti bẹ̀rẹ̀ dáadáa ẹjá parí ẹ̀ síbi tó dáa tẹ́ bá gbọ́n kankan most especially àwa tá a jẹ́ ti bàbá Akíntóyè èmi rò pé ó yẹ ká bira wa léèrè ní kẹ́ tó má gbé síta
kẹ́ tó máa gbé síta kẹ́ máa fi ṣe show ẹni tó ṣiṣẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ṣe yẹ kó rí bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ odidi oṣù mẹ́ta ló fi ṣe kó tó gbé jáde síta òun náà ló bẹ̀rẹ̀ ti Démọ́lá òun ló ṣe ti Démọ́lá ẹja stop ẹ o ẹja stop ẹ o ẹja stop ẹ o bẹ́ẹ̀ ni àkàbá ló ń gbé oṣó mi kó má gbàgbé pé ibi títẹ tó ń parí sí ní tèèyàn kan ti bẹ̀rẹ̀ o ẹja stop ẹ o ẹja stop ẹ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn ẹ̀yin tẹ́ sẹ́ndì mẹ́sẹ̀jì ẹ má sẹ́ndì mẹ́sẹ̀jì burúkú sí mọ́ o mo ti fara dà ó dàbí pé ara mi ò fẹ́ gbà mọ́ ló jẹ́ kí n jáde o mo ti fara dà ó dàbí pé ara mi ò fẹ́ gbà mọ́ ló jẹ́ kí n jáde please kò ní tọwọ́ èmi àtẹ̀yìn bàjẹ́ o ọ̀tá ò ní yọ̀ wá o mo tún sọ lẹ́ẹ̀kan ti gbolúkí tí mo rò pé ó yẹ kí gbogbo wa kájọ pọ̀wọ́pọ̀ ká máa fọ́gi mọ́ lórí onídúpọ̀ onítìrí òní àjàkáyé oní black gold oní ìjìnlẹ̀ àtàwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn mo rò pé ní tó yẹ ká máa mú gbọ́ ní sísí nìyẹn ẹ má kọrin nu pèpèkúpè sínú ayé mi mọ́ o torí tẹ́nìyàn bá fẹ́ nu pèpèkúpè sínú ayé mi náà máa ohun tá a bá sọ mọ́ pẹ̀lú ọ̀pẹ́ sọ mọ́ ni o ṣe gbọ́ mi mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn àníwẹ́ ní kàkàtì láàrin wa o please mo ń bẹ̀bẹ̀ ni o ṣe yẹ kó rí bẹ́ẹ̀ wà láàyè pé jọ̀ọ́bó ni bàbá Èkìtì ṣe bẹ́ẹ̀ organize tó fi lọ bẹ̀bẹ̀ tó bá ti dárúkọ pé bàbá Èkìtì máa ń pa ẹ wá padà wá bá mi ẹ pé Démọ́lá náà Démọ́lá bó ṣe wá bẹ̀bẹ̀ bàbá Èkìtì ló wà behind the air of it Démọ́lá ò lè sọ bẹ́ẹ̀ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ò lè sọ bẹ́ẹ̀ tóníkálùkù ló yé nínú ìrìn àjò yìí kì í ṣe kákan lanu ká máa pariwo yìí ìkóríta tá a dé yìí ìkóríta náà pè ní ìkóríta ọgbọ́n ìmọ̀ àti òye tí Yorùbá máa fi rìnrìn àjò wa débi tó ní àpẹẹrẹ Ọlọ́run ń jà fún wa lọ́wọ́ Ọlọ́run ń jà fún wa ọwọ́ Ọlọ́run ó wà nínú gúrùpù yẹ ó ń rú omi gúrùpù yẹ ó ń rú gudugudugudu ẹ má já wúwa wípé Ọlọ́run ń jà fún wa lọ́wọ́ àwa sọ fún Ọlọ́run kó dáwọ́ dúró pa tó jà ara wa gbé o mo bẹ̀ yín ni o ẹ ṣé gan God bless you. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.